Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby. Lóòótọ́ wọ́n ti gba wọ́n ti sign ọ̀tọ̀ ní kán gba bẹ́ẹ̀lì èèyàn tó bá gba bẹ́ẹ̀lì èèyàn wọ́n á ṣe jọ́ọ̀jì ṣe máa sign bóyá ṣọ́tí wọ́n ti dúró nǹkan tó bá gba bẹ́ẹ̀lì yín tá ì tí mú onídùúró wá so orí pé wọ́n gba bẹ́ẹ̀lì yín náà ṣe lè wà tó yẹ tí mú onídùúró wá so kò sí nǹkan tó fẹ́ sign but onídùúró wá ti pé ẹ̀mí pé àwọn méjìlá ni wọ́n dẹ̀ ní kí wọ́n mú tútù ṣọtí wá fún gbogbo wọn tàbá wọn ti sà tàbá wọn ti mà ṣọtí méjì ni wọ́n ní kí wọ́n mú wá alhamdulillah ó gbà wá ní ògùn but pẹ̀lú àánú ọlọ́run àtàdúrà ọlọ́run ṣe ní ìrọ̀rùn lẹ́yìn ìgbà tọ́lọ́run ṣe ní ìrọ̀rùn tán ni àwọn arábí ìtúyọwọ́ kọwọ́ bẹ́ẹ̀ ni ókè Adéolú mo ti gbọ́ sáà so ní àwọn arábí tàn sọ ìtún yọwọ́ kọ́wọ́ but alhamdulillah ní dúródá ìgbà tí wọ́n yọwọ́ kọ́wọ́ yẹn gbogbo wa là ń bẹ̀rù everybody ló ń bẹ̀rù àwa yìí náà à ń fọgbọ́n ṣe ni kò sẹ́ni tí ó ń bẹ̀rù tó kò sẹ́ni tó máa gbọ́jọ́ kú ẹ̀ tó ní yẹrí ọ̀pọ̀lọpọ̀ àwọn nínú àwọn mẹ́ta nínú àwọn tí wọ́n dúró fún wa ń gbà yẹn pé àwọn máa ṣe onídùúró ní táìmù tọ́wọ́ yẹn fi mẹ́hẹ̀ yẹn àwọn mẹ́ta yẹn sọ pé àwọn ò ṣe mọ́ because tábà parọ́ ni ó kù ìjọba Nàìjíríà tó bẹ̀rù wallahi tallahi tábà parọ́ ọ̀rọ̀ tábà tàn ara wa ni ìjọba Nàìjíríà ó tó bẹ̀rù wallahi tallahi so àbú àwọn mẹ́ta yẹn tó iṣẹ́ owó wọn náà fẹ́ ṣe tẹ́lẹ̀ we give them money wọ́n dẹ̀ tó náà wọ́n máa ṣe bẹ́ẹ̀ mọ́rin ìsọ̀rọ̀ olè káyọ̀ tí wọ́n máa ṣe bẹ́ẹ̀ àwọn Táyọ̀ Ayọ̀lá tí wọ́n máa ṣe bẹ́ẹ̀ fúrò wọ́n sọ pé àwọn ò ṣe mọ́ wọ́n fà sẹ́yìn gẹ́gẹ́ bá ti mọ̀ pé tí ó ti yé Káyìndé Waheed ṣùgbọ́n tí wọ́n dẹ̀ fà sẹ́yìn pẹ̀lú gbìyànjú pẹ̀lú àdúrà bẹ́ẹ̀ ni torí gbogbo nǹkan pẹ̀lú gbìyànjú ni èèyàn ní jókòó sílé kó máa ṣàdúrà kó wáyé pé orí adé ni orí òun no èèyàn máa gbìyànjú ni but ìgbà tó di àná another course tá a bá ti ń gbọ́ láti last week pé àwọn a ṣe ń gbọ́ tẹ́lẹ̀ pé àwọn DSS fẹ́ appeal kò wáyé wa mọ́ àmọ́ bí DSS là ń bá fà bí wọ́n Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì wọ́n ti dàrú mọ́ wa lọ́wọ́ wọ́n ti dàrú mọ́ wa lọ́wọ́ DSS lọ fún appeal but agbẹ́ judge yẹn ó fagilé lé pẹ̀lú gbìyànjú lọ́yà pẹ̀lú mi pẹ̀lú kádàrá Ọlọ́run rárá àwọn faramọ́ appeal yẹn tẹ́ bá ṣe fẹ́ appeal àwọn tẹ́ fẹ́ appeal fún àì tí dáhùn sílẹ̀ so a sì Saheed Kọ́lápọ̀ welcome a sì fún wọn ní bẹ́ẹ̀lì ni àwọn ò gbà bẹ́ẹ̀ so wọ́n dẹ̀ agree but àwọn mẹ́rin ni wọ́n release àwọn mẹ́rin ni wọ́n sign ní inú wọn lánàá ìkan tó fẹ́ clear fún wa nìyẹn ká mo wá sọ ilé látara pé ká ba lè mọ̀ pé àdúrà wa ń gbà bọ̀ ká tún múra sádùúrà ká kún fún gbìyànjú bẹ́ẹ̀ ni ká tún múra sí ìgbìyànjú ká tún múra sádùúrà ìwà yẹn èyí olówó kéwẹ́kọ̀ ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi kò sẹ́ni tó lè sọ pé àdúrà yẹn báyìí ló ń gbà màmá mi Fúnkẹ́ ẹ̀ka alẹ́ lọ́dọ̀ yín ẹ̀ka ọ̀dọ́ ní ọ̀dọ̀ wa tí wá ń bì kò sẹ́ni tó lè sọ pé àdúrà yẹn báyìí ló ń gbà tábà pọ̀ ní mosque ní anẹ́bùsì sọ pé àjàmáàtò rahma kéèyàn pọ̀ láti máa ṣe nǹkan ìkẹ́ bá bẹ́ẹ̀ téèyàn kan péré tó bá mọ right way tó bá pé ọ̀nà rẹ̀ tó yẹn pé ibi téèyàn kan dẹ̀ sọ pé right ló right táwọn ọ̀pọ̀lọpọ̀ yẹn bá sọ pé inú igbó ló right Ọlọ́run lè wọlé apá àwọn yẹn pọ̀ kó dẹ̀ sọ inú igbó yẹn dọ̀nà mọ́ wọn ní ọwọ́ torí náà àwọn tó wà nínú igbó yẹn àtúnṣe ní wa Ọlọ́run ló tún ṣe nínú àwọn tó wà nínú igbó yẹn tó lọ nínú igbó yẹn ààrẹ ń tọ́lọ́ nífẹ̀ẹ́ sí nínú wọn Látúnjí Ahmed wẹ́kọ̀
ààrẹ tọ́lọ́wọ́n nífẹ̀ẹ́ sí ní inú wọn. So wọ́n láti tó tá bá wo náà ta ní ọ̀hún ọ̀pọ̀lọpọ̀ la ní níbẹ̀ tó yẹ pé wọ́n gbé àrùn dé DSS office, àrùn ti wà lára wọn. Àsúlè láti pàfin dé ọgbà wá gẹ́gẹ́ bí gbogbo àṣemọ program mi tèmi no àsúlè láti pàfin dé ọgbà àwọn ìgbà ń sọ láti jẹ́ ká mọ ibi tá máa ta fàdúrà wá sí. Bẹ́ẹ̀ ni láti jẹ́ kí a mọ ibi tí a máa ta fa àdúrà wá sí ni a ṣe ń sọ ilé. So à ń bẹ gbogbo wa, à ń bẹ̀ wá iṣẹ́ Olúwa ká má àdúrà wa. Lẹ́xápù nìsín omíyalé ẹ̀yin tí mo ti rí tó mọ̀ mi tí mo mọ̀ ni Esther welcome màmá mi dáadáa. Omíyalé ò ní asthma àbí kí ni wọ́n pè, omíyalé ti ń lo ìyẹn là, ó ti ń lo ìyẹn là Kenivite bọ́dà mi ó ti ń lo omíyalé ti ń lo ìyẹn là. So I need the káwọn pípẹ́ tètè kún bẹ́ẹ̀, I need the àdúrà, I need the gbogbo ẹ̀. Ẹ̀yìn pé Lady K only person ni, although she's doing fine but ṣé lè bá bẹ́ẹ̀ ló wà, ṣé lè yẹ ló wà. Wọ́n máa fún ní bọ́gà jẹ lọ́rùn gan, kò lè dàbí kó wà nílẹ̀ kó máa mú gàrí. Ábàtàn yìí kí náà fún wọn jẹ, oúnjẹ Haúsá náà fún wọn jẹ. Wọ́n tó bá di àbọ̀ máa jẹ bread pẹ̀lú ẹyin ẹyọ kan. Ẹyin kò ní yọ àbí kí ni wọ́n pè. Tó bá di ọ̀sán ṣé sẹ̀mú kọ́ ni àbí alẹ́ ni wọ́n fún wọn ní sẹ̀mú pẹ̀lú ọbẹ̀ Haúsá. Ìyẹn ni àgbọ̀yẹn làwọn kan pọ́tán tó pé ọ́ìlì ni wọ́n fún wọn. Ẹ̀pọ̀ ọbẹ̀ Haúsá máa ń dúdú ni. Ló yẹ kí n jáde báyìí pé kò pọ́sibú kan máa fún wọn ní ọ́ìlì jẹ, kò pọ́sibú. Ṣé ọ́ìlì wá jẹ́ oúnjẹ tí yàn fi ń yan wọn lè fún yàn ní ọ́ìlì jẹ fọ́sẹ̀ kan kẹ́mi má ti bọ́ ní ààrẹ black oil. Now so wọ́n sáìnì àwọn mẹ́rin lánàá, nínú àwọn mẹ́rin yẹn Lady K wà ń bẹ, Akínwádé ní welcome. Rí pé nínú àwọn tí wọ́n jẹ́ wọ́n ìwé mi náà sábà mú mi kọ́lọ́jẹ́ release mi ni, because wọ́n máa ń wò pé ìwọ yìí ní part ìwọ yìí ní kan tó ń ṣẹlẹ̀ nìyẹn. A ní kanu náà tó wà ń bẹ̀ tí wọ́n pè ní bí apá kan ẹkùn ẹ̀ báyìí ti wú. Aṣá ní gbàgbọ́ pé bí wọ́n ṣe wọ ọbẹ̀ pẹ̀lú bísímìláì bẹ́ẹ̀ ló máa jáde pẹ̀lú alhamdulillah. Ẹ̀yẹ kánú wọn ní fi àrùn jáde, ẹ̀yẹ kánú wọn ní fi bóyá ẹ̀fọ́rí jáde àbí fífọ́jú jáde. Ọba tó ní kí wọ́n wọ ọbẹ̀ pẹ̀lú ìdùnnú pé torí wíwọ ọbẹ̀ yẹn ìdùnnú ló jẹ́ fún wọn, because àwọn kan ní wọ́n pa lọ́yìn ọjọ́ yẹn. So àwọn wọ́n máa dúpẹ́ tó máa fi dọ́wọ̀n ní pé tọ́wọ̀n ṣe pa wọn, wọ́n máa dúpẹ́ ni. Dìkọ̀lá àwọn kan bẹ̀rẹ̀ àmọ́ ni wọ́n máa dúpẹ́ ni. Mákindé Daniel wọ́n máa dúpẹ́ nígbà tí wọ́n ṣe pa wọn, torí ẹni tó bá lọ lé ẹkùn tó bọ̀ káàkiri ewu ọlọ́ndẹ̀ ìpẹ́jẹ́ kó gbọ́n ni. Àwọn kan máa sọ pé ajá tí ó sọnù kò ní gbọ́ fún ìyá ọlọ́dẹ. Bẹ́ẹ̀ ni Sàrí Pọ̀lápọ̀ èmi náà máa ń sọ bẹ́ẹ̀ Ọláwálé pé lóòótọ́ ajá tí ó sọnù kò ní gbọ́ fún ìyá ọlọ́dẹ, pé èmi máa sọ pé ajá tó bá ti wá sọnù ó ti mọ̀nà ju gbogbo ajá tó kùn lọ. Àpapọ̀lé welcome. Tọ́nà bá ní kí ajá kan sọnù, Ọlọ́run ti ní kó mọ̀nà ju gbogbo ajá tó kùn lọ. So ká gbà pé ibi táwọn Lady K lọ wọ́n lọ kọ́ ẹ̀kọ́ ayé níbẹ̀ ni. Ibi tí bàbá olóyè Sunday wà lẹ́ni wọ́n lọ kọ́ ẹ̀kọ́ ayé níbẹ̀ ni. Tí tá bá wo àwọn ànẹ́bì kan tọ́lọ́run ti dánwò, tọ́lọ́run ti fi mú kan bẹ́ẹ̀ dánwò, ẹ̀kọ́ ni wọ́n lọ kọ́. Ànẹ́bì wa Yusuf alayhi salatu wa salam ó wọnú ẹ̀wọ̀n jáde, ó lọ kọ́ ẹ̀kọ́. Nínú ẹ̀wọ̀n ni Yusuf ti sọ fún kan nínú àwọn tí Yusuf ṣàdúrà, Yusuf tó lálàá ó wá aláyẹn fún àníbà Yusuf. Àníbà Yusuf wá tó aláyẹn fún pé ìtumọ̀ aláyẹn lélẹ́yìn pé wọ́n ó jáde láìpẹ́ yìí, wọ́n á mú ẹ jáde nínú ẹ̀yẹn Yusuf ni wọ́n máa ń pè ní Joseph, wọ́n máa mú ẹ jáde nínú ibi tó wáyé láìpẹ́ yìí. Nígbà tí wọ́n wá mú ẹnìyẹn jáde, àníbà Yusuf àgbà àti bóun sọ fún ẹ táwọn wọ́dà wá mú jáde, àníbà Yusuf wá rán sí ọba má gbàgbé, bá ń sọ fún ọba pé mo wà ń bí o, bá ń sọ fún ọba pé mo wà ní ibi yìí o, kọ́ má gbàgbé mi o.
ànábì Yusuf náà èjé yẹn gbé ànábì, ó ti gbàgbé pé ọlọ́run là ń ké pé kìí ṣe ọba. Ọlọ́run tó fi ọjọ́ lé ọjọ́ ànábì Yusuf ọba lọ ké pé wọ́n lá pé níbi táwọn lè ní kéèyàn wà tí ọba olóyè Sunday Igboho ké pé yẹn kẹ́kẹ́ tó kọ́ ọjọ́ ọlọ́run bá wa yẹ wọ́n níbẹ̀ pẹ̀lú alhamdulillah. Jẹ́ ká wá bá wa pẹ̀lú ìdùnnú lára kádàrá ni Ọ̀pákúnlé welcome ẹkùnlá lára kádàrá béèyàn ṣe máa rìnrìn àjò ẹ̀ láyé kò ní yé rìn. Ó ti wà ní kádàrá olóyè Sunday Igboho pé wọ́n á fara kọ́ ẹ̀wọ̀n. Àwọn lè ní kí ní ó ti wà ní kádàrá wọn pé tó fẹ́ ni wọ́n ṣe ní kéèyàn ṣe dáadáa tó bá ṣe tọ́nà bá ti gbé àdánwò ẹ̀ dé dáadáa yẹn ló máa yọ níbi àdánwò yẹn. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.